ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká wo fídíò yìí, ẹ jẹ́ ká wò délẹ̀, ẹ jọ̀ọ́. God bless you. ṣe bó sọ pé olóògùn ládùúgbò gbogbo ogun tó ní he cannot create the Oduduwa. Where the Oduduwa wey dey fight for? You never see am fight for since. ẹ̀yin fáǹsì ti bàbá aládò ẹ jẹ́ gbọ́dọ̀ share fídíò yìí tọ́dún yóò fi parí ò ní sọmọnu ẹ ní jí sọfín ayé ó ń pe guy kan ní Sea King. Táwọn èèyàn bá ń tí ẹ you need to caution yourself. Àti pé mi ò believe pé máa yẹn ní òbí láyé. Ẹ kọ́kọ́ wo fídíò tí Sea King ṣe. Inspector General of Police Egbetokun abi wetin you call that your stupid and useless name. Now you don talk say you buy your police say make dem no dey do stop and start, make dem no dey useless the youth. This same thing na dem dey do for Oluremi Tinubu. You are the worst first lady ever this country has ever produced. Inside economic hardship that over 200 million Nigerians are going through pain. Depo, you wey God no know you wey talk say God call you. Inspector General of Police talk say if they abuse any political officials, make they jail the person. Kò ní dá fún Tinubu. Yes, Tinubu na the one president wey dey na the current president. E no go better for ọkàn Tinubu ní balẹ̀ mi tó bá. Yes, next person. Sanwo-Olu na the Lagos state governor. Olójú dúdú kò ní dá fún ọkàn ní balẹ̀. The whole Nigerian force na be mad people. E no go better for all of na one after any cool. So na go talk say none of na see this useless Adeboye fraudulent idiot wey as he wear all this cloth na wey wear this military cloth na no fit go arrest na no fit catch am. Mo rò bí gbogbo wa la ti rí fídíò yẹn. Èmi ti rí fídíò yìí, mo ti rí fídíò arákùnrin yìí, mo ti rí ó ti ń lọ bí ọ̀sẹ̀ kan báyìí. Èmi ò tiẹ̀ mọ̀ pé ó tiẹ̀ lọ fà tó báyìí. Torí eléyìí tó ṣe fún Chief Sunday Igboho nìkan ni mo tiẹ̀ rí ní tèmi. Mi ò tiẹ̀ mọ̀ pé ó tiẹ̀ ti fẹnu kọ káàkiri tó bí eléyìí. Èmi rí mo kàn ìgbóná ẹ̀ ni mi ò wo bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí mo ṣe wá rí fídíò tí bàbá aládò ṣe fún yìí ló kàn ló ṣe fẹ́ yẹ kí n sọ̀rọ̀. Àkótó ti pé mo sọ anything, mo kí wa gbogbo ojú tó ń wò mí, gbogbo olólùfẹ́ kan ní Only Jesus TV yóò dára fún wa. Àkúpalẹ̀mọ́ ọdún ayọ̀ la máa ṣe àtàwọn àtẹ̀bí wa. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ, ṣe rí arákùnrin yìí, ẹ wò ọ̀rẹ́ Yorùbá ló sọ̀rọ̀, wọ́n sọ pé wọ́n ní kọ́mọdé kó má dẹ́tẹ̀ ní tó bá ti lè dánú gbogbo. Ṣé rí èmi ìmọ̀ nǹkan tó ń ṣe àwa èèyàn, àìrójú àìráyà wà nílẹ̀ báyìí. Àdẹ̀ lọ ṣe kíni, àdẹ̀ lọ fọ ọwọ́ ara wa, àá fi gbé, àá ṣòṣùkà sórí, àdẹ̀ gbé o. Jẹ́jẹ́ ni wàhálà àti ìdààmú máa wà nínú òkùnkùn. Àtàbà wa rí dáadáa nínú òkùnkùn yẹn, a wà lọ tọ́nà, a máa fi wá káàkiri ká lè gẹ̀ẹ́tẹ̀. Ọmọkùnrin yìí, èmi ò mọ̀ gẹ́gẹ́ bí nǹkan tẹ́ aládò sọ pé ṣé ó ní ohun aládò sọ pé òun ò pé ó lóbi láyé. Ṣé tó bá tiẹ̀ lóbi láyé, ó kùn ṣáà ní gùngùngùn kó má níbi tí ó ti ń gùn bọ̀ wá. A ṣáà níbi tí ó ti ń gùn bọ̀ wá. Ṣé kò lẹ́bí ni? Ṣé kò lẹ́bí ìyá, kò lẹ́bí bàbá ni? Kò ní àwọn tó lè bá sòótọ́ ọ̀rọ̀ ni? Ṣé ká sọ pé wọ́n kò gbẹ̀kọ́ ni àbí wọ́n kọ́? Ṣé rí mídíà yìí, social media tí ọ̀pọ̀lọpọ̀ ní opportunity sí lórí social media yìí náà ni ayé ọ̀pọ̀lọpọ̀ máa ti bàjẹ́. Kí ni mo ti ẹ̀ ń wí? Ayé ọ̀pọ̀lọpọ̀ ti bàjẹ́ ni lórí social media yìí. Ayé ọ̀pọ̀lọpọ̀ ti bàjẹ́. Ṣé tí èèyàn bá ń sunkún ṣèbí ó máa ríran? Tó bá tẹ̀ yẹ pé ó mu gbóná ni, tájá bá ń sinmi ṣèbí ó yẹ kó mọjú ná. Ṣèbí ó yẹ kó mọjú ná. Èmi ò mọ ohun tí arákùnrin mi mọ tó gbọ́kànlé, mọ nǹkan tó gbójúlé. Ṣé kò ronú lẹ́ẹ̀méjì pé òun kọjá àyè òun ni? Ẹ wo fídíò yẹn, ẹ máa wo mo kàn fẹ́ sáré sọ ohun tèmi fẹ́ sọ torí mo ti rí mo ti rí fídíò arákùnrin yìí ilé tó ṣe fún Chief Sunday Igboho. Mo ti rí tẹ́lẹ̀, ọ̀rẹ́ mo kàn ignore ẹ̀mí ọkàn mójú kò ní. Mo ṣe wá rí tí aládò sọ̀rọ̀ lórí ẹ̀mú kan níwẹ̀, tí bàbá aládò sọ̀rọ̀ lórí ẹ̀mú kan níwẹ̀. Ẹ jẹ́ kí n kàn sọ díẹ̀ sí tó bá ti ẹ̀ mú nǹkan tó ń dà lọ́pọ̀ lọ́rú. Àwọn tó wà láyìíká ẹ̀, ṣé wọn lè sin nígbẹ́rẹ́ pàkọ́ ni? Tàbí lẹ́yìn ìgbà tó mu kínní tó bá jẹ́ pé nǹkan tó mu ló ń dọ́pọ̀ lọ ẹ̀rú, ṣé lẹ́yìn ìgbà tí ó ṣe fídíò yẹn tán, ṣé kò wò kó tó di post ẹ̀ ni? Ṣé wọn kò sẹ́ni ẹnìkankan lẹ́gbẹ̀ẹ́
láti sọ pé irú fídíò báyìí delete ẹ̀ má post ẹ̀, ṣé kò rẹ́ni sí nígbẹ́rẹ́ pàkọ́ ni? Àbí ó kàn rò pé òun kàn lè ṣe ilé tó wò òun kàn lè ṣe ilé tó wò òun. Tó bá ti ẹ̀ ń rí táwọn kan bá ń ṣe tí wọ́n bóyá wọ́n jẹ lọ, kò sí nǹkan tí wọ́n fi wọ́n ṣe, ìwọ náà wá ń kọ́pì wọn. Ṣé o mọ̀ wípé ohun gbogbo lọ́wọ́ orí ni? Ọ̀rẹ́ mi so èmi náà yóò so, àbẹ́nítọ̀ òun ò jáń fún yóò parẹ́ o, bẹ́ẹ̀ tó ń wò parẹ́ á jáń fún òun farawé àwọn mìíràn àbí ọ̀pẹ sọ pé ó fẹ́ trend. Ṣé tó bá tẹ̀ fẹ́ trend, ṣé ọ̀nà tó ń gbé gbàlélẹ̀? Ṣé ọ̀nà tó ń gbé trend gbàlélẹ̀? Ó ti fẹnu kọ gbogbo àwọn tó lọ tabá, gbogbo àwọn tó lọ talù, gbogbo wọn pátá ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n. Gbogbo wọn pátá tó lọ kọlù pátápátá ìránṣẹ́ Ọlọ́run ni gbogbo wọn pátápátá. Yàtọ̀ sí pé àbí pásítọ̀ Oyèdépò tó wà nínú àwọn tó sọ̀rọ̀ sí, yàtọ̀ sí pásítọ̀ Adébóyè tó wà nínú àwọn tó sọ̀rọ̀ sí, gbogbo wọn pátá tó mẹ́nubà ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n. Ó kàn ní ọ̀nà ọ́fíìsì tó ní kálukú wà tí wọ́n ń gbà ṣe ìránṣẹ́ fún Ọlọ́run ni. Torí gbogbo ìwọ ni àwọn olórí, àwọn ọ̀gá amòfin, gbogbo àwọn ọ̀gá amòfin tó lọ mẹ́nubà, olórí náà làwọn náà. Bíbélì dẹ̀ sọ ìránṣẹ́ Ọlọ́run ni gbogbo wọn pátápátá. Bíbélì dẹ̀ sọ ó ní olúkúlùkù ọkàn kó forí balẹ̀ fún àwọn aláṣẹ, torí pé Ọlọ́run ló fi oníkálùkù wọn sípò. Tó ń bá tẹ̀ wá ṣe ohun tó tẹ́ wa lọ́rùn, tó ń ṣe ohun tí ò tẹ́ wa lọ́rùn, kì í ṣe fún wa láti sọ pé àwa la fẹ́ máa tàbùkù wọn tàbí ṣèdájọ́ wọn. A máa fi wọ́n sílẹ̀ pẹ̀lú Ọlọ́run tó fi wọ́n sípò, tó fi ṣẹ́lé wọn lọ́wọ́ ni. Tó bá dẹ̀ léhunkún tó bá tiẹ̀ wá wò tá a fẹ́ sọ fún wọn tàbí tá a fẹ́ pe àkíyèsí wọn sí, ṣé o ò ní làákàyè ni? Ṣé wọ́n kọ́ ẹ ògbẹ́kọ́ ni? Ṣé o kò gbọdọ̀ ní mánà tó máa fi gbé ọ̀rọ̀ kalẹ̀? Ṣé o kò gbọdọ̀ ní mánà tó máa fi gbé ọ̀rọ̀ kalẹ̀? Gbogbo àwọn tó lọ sọ̀rọ̀ sí pátápátá ìkọjáyè, tó bá ń gbọ́ ìkọjáyè, ohun orí kẹ̀kẹ́ òun ni ìkọjáyè, ohun orí kẹ̀kẹ́ òun ni ó kọjáyè wọ́n wá ní wọ́n ti arrest ẹ̀. Béèyàn náà bá ti rí oyún inú àfín, èèyàn á ti mọ nǹkan tó máa fi bí nà. Èèyàn lè wà báyìí kó máa arrest ẹ̀. Tó bá yẹ pé lóòótọ́ ni wọ́n ti arrest ẹ̀ o, èèyàn lè wà báyìí kó máa arrest ẹ̀. Bóyá òun náà dẹ̀ ti ń plan ẹ̀ náà pé òun fẹ́ kán arrest òun, ọ̀nà tóun máa fi blow nìyẹn, tí wọ́n máa fi mọ̀ òun dára. Torí èmi ò tiẹ̀ mọ̀, tó bá yẹ bí bàbá Aládò ṣe ń sọ tó ń pe orúkọ ẹ̀, èmi ò mọ̀. First time tí máa rí lórí ọ̀rọ̀ Chief Sunday Igboho, first time tí máa fojú mi kan ẹni yìí nìyí. Although to me o, èmi ò wish ẹ evil o, èmi ò wish ẹ evil. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí, Only Jesus TV, mind mi pure sí gbogbo èèyàn, mo dẹ̀ nínú oore sí gbogbo ènìyàn. Ìwọ fún iṣẹ́ oníkálùkù ló ń tọ́ lẹ́yìn. Bíbélì sọ pé oníkálùkù ló máa wà ṣe déédéé ẹ̀. Èmi ò ní gba ìyà tí ẹ jẹ, ó dẹ̀ ní gba ìyà tèmi náà jẹ tí n bá ṣe ẹ̀ṣẹ̀ kan. So ohun tó ń ṣe tí wọ́n ti torí ẹ̀ tiẹ̀ mẹ́wọ̀n, ìwọ náà mọ̀ pé fúnra ẹ ló wá fúnra ẹ. Kò sẹ́ni tó máa rí fídíò tó ṣe tí wọ́n ní sọ pé o deserve ẹ̀, fúnra ẹ ni. So bóyá òun náà dẹ̀ ti rẹ́dì pé nǹkan bó ṣe ń fẹ́ náà òun náà result tó ń wá náà ló ti rí. I don't know, left to you, ìwọ ló mọ motive behind your action, ìwọ ló mọ̀. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ jọ̀ọ́, ó kù díẹ̀ kọ́dún yìí kó parí, a ò ní rí wàhálà, a ò ní rí dààmú. Lágbára Ọlọ́run, a ò ní ṣọdún yìí nínú ẹ̀wọ̀n. Gbogbo wàhálà tí Sátánì bá ti dìkalẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù Kristi, Sátánì àti gbogbo àwọn ìránṣẹ́ òkùnkùn ẹ̀ tí ó ń lò, orí àwọn náà máa fi gbé wàhálà yẹn lórúkọ Jésù. Wàhálà yẹn ò ní kàn wá, ayé ò ní di ẹrù burúkú lé wa lórí. Ayọ̀ àtàláfíà la máa fi ṣọdún yìí, a máa rójú ráyè, a máa ṣe nínú ìfọ̀kànbalẹ̀ ní agbára Ọlọ́run. So ẹ wá lọ gbọ́ fídíò arákùnrin yìí tí bàbá Aládò tí ó ṣe fún arákùnrin, ẹ wá lọ gbọ́. Tẹ́ bá tó wá gbọ́ tán, eléyìí tó ṣe fún Chief Sunday Igboho máa fi tẹ̀lé. So ẹ lè mọ̀ wípé arákùnrin yìí gangan fún ẹ, òun fún ẹ ló fọwọ́ rẹ̀ wá wàhálà sọ̀rùn rẹ̀. Gbogbo àwọn tó lọ tabá pátá ìkọjáyè ló jẹ́. Ẹ jẹ́ ká wò. A tún wá rí sórí, kò sí bó ṣe lè burú tó, èèyàn máa ń lólólùfẹ́. A tún wá rí olólùfẹ́
bóyá ìyàwó ọlọ́pàá ni o bóyá ọlọ́pàá ni o àwọn yẹn tún wá mẹ́sẹ̀jì ẹ̀ pé ọmọ yìí ṣe jẹ́jẹ́ o you have declared wanted o wọ́n máa gbé ẹ o eléyìí tún wá jáde ó tún gbé wọn ṣépè. Now àwọn kan máa ní ṣé kéèyàn má lè sọ̀rọ̀ síjọba mọ́ ni but ó máa ní ọ̀nà tó bá tiẹ̀ fẹ́ àdírẹ́sì ìjọba ó máa ní ọ̀nà tó máa gbé gbà. Ẹ wá wo gbogbo fídíò tọmọ yẹn ṣe ẹ wo gbogbo fídíò tọmọ sí king yẹn tó ṣe kò wá sí ẹnìkan láyé nínú gbogbo àwọn adarí àwọn olórí àwọn bàbá tó jù ẹ lọ tí wọ́n ń ṣẹgbẹ́ ó bú Sunday Igboho ó bú àwọn pásítọ̀ Oyèdépò ó bú kí lorúkọ bàbá Adébóyè of Redeem bó ṣe ń gbé àwọn Tinubu ṣépè ló ń gbé àwọn Olúrẹ̀mí Tinubu ṣépè ló ń lọ sọ́dọ̀ ọ̀gá ọlọ́pàá. Àwọn tó dẹ̀ nífẹ̀ẹ́ ní comment section ló máa ní pé kó rọra so ráwọn tó kù wọ́n fẹ́ káàkiri fọ́ wọ́n fẹ́ fi gbèsè ayé rẹ̀ rìn ni ayé ò bá bàjẹ́ kò sí tó kàn wọ́n. Mo fẹ́ sọ fún ẹ pé nínú àwọn tó ń kọ́mẹ̀ntì pé kó rọra gan kò sí ẹni tó máa rí ní police custody because nǹkan tó ṣe is uncalled for. Ṣé torí tó bá tiẹ̀ jẹ́ pé o wà right àwọn èèyàn máa dìde kí ni wọ́n lè mú ẹ fún lórí péjì ẹ wọ́n lè mú ẹ fún threatening now all the time ó ti máa jáde tó bá tiẹ̀ wo títí anything wo ti ọjọ́ orí àwọn people yẹn tó máa jáde wá tó máa sọ̀rọ̀ sí anyhow in the name of trending. Ẹ share fídíò yìí káwọn èèyàn lè kọ́gbọ́n torí mi ò tiẹ̀ mọ̀ bí mo fẹ́ bẹ bẹ̀bẹ̀ yẹn bọ̀ èmi kàn fẹ́ rọ àwọn ìjọba wa ní pé kí wọ́n fojú wípé òṣì ló yí ọpọlọ ọmọ yẹn padà. Ẹ lè lọ check brain ọmọ yẹn kẹ́rin pé kò ya wèrè bọ̀ òṣì ló ń yí lórí. Ó kàn jẹ́ nìkan tó ń wá ọ̀nà láti survive níbọ̀ ó ti pọ̀ jù torí mo mọ̀ pé wọ́n máa caution ẹ̀. Ó ti pọ̀ jù ó ó tiẹ̀ wà lẹ́ni tó mú lọ́rẹ̀ nínú gbogbo àwọn olóríire yẹn kò sẹ́ni tó mú lọ́rẹ̀ ọ̀gá ọlọ́pàá ó mú lọ́rẹ̀ president ó mú lọ́rẹ̀ ìyàwó president ó mú lọ́rẹ̀ sólórí burúkú ni ìwọ sí wọn ṣe dáadáa nù ràn yín ni kò sẹ́ni kankan tó tiẹ̀ kọ́ ríré kiri tí wọ́n bá tiẹ̀ sọ pé ó yẹ lọ wo past record ẹ̀ ẹni tó ti kọ́ ríré kiri kán lọ mú wá kò sẹ́ni tó ti gbèsè pé láyé báwo láyé fẹ́ bá ẹ bẹ̀bẹ̀ wọ́n tún wá nífẹ̀ẹ́ débi pé wọ́n sọ fún ẹ pé ọlọ́pàá ń wá ẹ o. Instead of you to go on your platform the next day kó wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ pé ó rí ọ ni pé ká má bínú pé làákàyèrè ò pé tán. Àwọn ọlọ́pàá gan àwọn tó ti bú gbogbo wọ́n lè wò kán rẹ́rìn pé wèrè ló ń tọmọ ẹni tí ó jẹ ló ń wá káàkiri ó ń wọ̀nràn má ṣe bẹ́ẹ̀ mọ́ o. Tó bá wá já sí pé ọwọ́ padà tẹ̀ ọ́ fídíò tó ti ṣẹlẹ̀ tó ti fi bẹ̀bẹ̀ yẹn ó máa gáìdì ẹ kúrò lọ́wọ́ ìyà. Èmi ò sọ pátì nǹkan tó ṣe rárá o ó ti pọ̀ jù o. Àṣewọ̀ ya wèrè táwa ni ó ya wèrè táwa tó ya wèrè tó bá Solomon ni ó ya wèrè tó bá Solomon tí Solomon gan bá fẹ́ bá ìjọba sọ̀rọ̀ pẹ̀lú respect pẹ̀lú ẹ̀bẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀ ló fi call one's attention. You will just come out and be talking rubbish. Kíní kan ẹgbẹ́ àwọn bàbá ńlá kù bá bẹ́ẹ̀ àwọn tó lè ra bá bẹ́ẹ̀ pàjẹ́ ló lọ́ ń sọ̀rọ̀ sí. Bọ̀ nǹkan táyìn èèyàn tún mọ̀ ní pé tó bá ń ṣe prógráàmù ẹ mọ irú nǹkan tó máa sọ. Torí nínú àwọn fáǹsì tó ń wò wá yẹn kò sí fọ́ọ̀sì tí ó sì ń bẹ̀ kò dẹ̀ sí fọ́ọ̀sì tó ti gbèsè pé tán láyé. Ntójú ó di táìmù yẹn gan kan tó gbé ẹ torí kó lówó ni wọ́n gbé kí láwọn fẹ́ fi léèsì kíní burúkú bíi toothpick yìí olórí burúkú ó ti débi tó wà ń sìn ta ló fẹ́ sọ̀pọ̀tì ẹ lórí tó ṣe yẹn mo fẹ́ mọ̀. Tí lọ́yà kan bá ní pé nǹkan tó ṣe láìsí gbóhùn máa dúró fún ẹ ó fẹ́ tàn ẹ jẹ ni ó fẹ́ gbowó lọ́wọ́ fámílì ẹ ni lọ́yà yẹn fẹ́ gbowó lọ́wọ́ yìí tó bá dẹ̀ ti gbowó ẹ̀tàn wọ́n tó padà rìn ẹlẹ́wọ̀n ni. Nigeria that you are fighting for
they are not worth it. Nàìjíríà ló fẹ́ mọ̀ jà fún wọn gbọ́ tiẹ̀ rárá ni. Nàìjíríà ló ń jà fún. Tó bá tiẹ̀ jẹ́ pé in a polite manner the way you talk to those fathers is kò tiẹ̀ bójúmu rárá. Wà gbàtà Inspector General of Police wà gbé sépè wo recruit ọlọ́pàá lásán tó ṣe báwọn Inspector General sọ̀rọ̀ yẹn tó bá recruit sọ̀rọ̀ lásán bẹ́ẹ̀ bó ṣe sọ àwọn ọ̀rọ̀ yẹn ó ń ká mi lára ó ń dùn mí kó tiẹ̀ jẹ́ pé báyìí gbé ẹ sọ́wọ́ yẹn a máa sọ fún gbogbo youth Nàìjíríà pé kó fi íńtánẹ́ẹ̀tì hò kó sọ̀rọ̀ kó jà fún ẹ wọ́n fẹ́ jà fún ẹ ṣé tó bá báwọn bàbá tí wọ́n sọ̀rọ̀ bóyá báwọn ọ̀gá ọlọ́pàá sọ̀rọ̀ yẹn ṣé inú tí wọ́n máa dùn àwọn tó fẹ́ jà fún ẹ tó bá báwọn bàbá tí wọ́n sọ̀rọ̀ bí wọ́n ṣe ń bá àwọn ọ̀gá ọlọ́pàá àwọn president àwọn Olúrẹ̀mí Tinubu ṣé inú tí wọ́n máa dùn president Tinubu ó lè rule ṣe kí lorúkọ Olúrẹ̀mí Tinubu ó ń ṣe audio rights kí bàbá náà coordinate àdúgbò ìkíní ó coordinate àdúgbò wọn wò bóyá ó máa rí ṣe eléyìí tí ń já sí pé ó ti pọ̀ jù bọ̀ ẹ̀yin ìjọba ẹ ṣàforíjìn fún náà ni torí nǹkan tẹ́mi rí ń bẹ̀ ni wípé ọmọ yẹn ebi ni ṣe rí tí ebi bá pààyàn ibi tí ó sọ náà ló máa ronú lọ kò sí tó ní mọ̀ ṣe láti ẹ̀ ti fi wó oúnjẹ. Sunday Igboho online aláriwo ṣe bó sọ pé ológun ládùúgbò gbogbo ogun tó ní he cannot create the Oduduwa where the Oduduwa wey dey fight for you never see am fight for since ẹlẹ́nu na ẹnu you just get ogun wọn wá wálé olè disappear olè dọ́fẹ́ ẹlẹ́nu ogun wèrè tó ní ogun náà dàkú jáde tari. ẹ̀yin náà ẹ gbọ́ ṣé làákàyè wà nínú nǹkan tó ń sọ báyìí sìn ó kàn sọ owó tó wò tó. Since you get ogun you dey shout online say you get jar Sunday Igboho you say you get jar why you never disappear go Aso Rock why tó ti dọ̀fẹ́ lọ Aso Rock kó lọ gbà wọ́n lẹ̀ kó lọ divide the country make you fit get the Oduduwa wey dey fight for since. Nonsense people na we don dey online and online content creator dey scatter everywhere dey constitute nuisance the life of people wey no get sense say na get jars na be leader nonsense leader ẹlẹ́nu online since they dey arrest you na you never disappear ogun wèrè tẹ́ni àárí àwọn ẹlẹ́nu na association.